ẹ dúró, ẹ má wọ̀. Ṣé rí iṣẹ́ tí mo fẹ́ fún yín, àwọn èèyàn náà bẹ̀ mí ní orí live. Ṣé rí iṣẹ́ yìí, àwọn ẹ̀dá kan wà tó ṣe wípé oògùn wègúnwèpènù ni, wègúnwèpènù tó gbóná gidi. Ṣé rí mo ti máa ń sọ fún yín wípé kì í ṣe kí oògùn pọ̀, òun kọ́ ni oògùn. Àwọn oògùn méjì mẹ́ta àwọn ni oògùn. Irú àwọn odó tẹ́lẹ̀ máa fi gún kínní, àwọn odó kéékèèké yẹn ẹ máa ra ìwọ tó ní ètò rẹ́ǹtì èrú sẹ́ńkọ̀, tó rẹ́ǹtì irú màpálọ́ sẹ́ńkọ̀, tó bá ń gún nǹkan nínú kíṣìnì ẹ̀, kò séèyàn tí ó fẹ́ wá ní ẹ lára. Torí tó bá tiẹ̀ ní kí ló ń gún, o lè ní òun gún ẹ̀gúsí, o lè lóun gún edé. Ẹ̀gẹ́ tí máa tẹ́ni ẹ bá sì fẹ́ na ẹnu wá bọ́ǹkù kó fẹ́ mọ nǹkan tó ń ṣe. Sọ́rí kí ní odó yẹn, odó tó fi ń gún kínní yẹn, tó bá fi gbá wájú rí tó fẹ́ǹtì, á mọ̀ pé nílé ayé òun èèyàn kì í tẹnu bọ ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀yọ́. Sórí iṣẹ́ yìí tó bá wẹ̀ tó bá rí gbígbàdúrà, sọ pé lórí burú ẹ̀yin náà mọ̀ pé mi ní fi sẹ́lẹ̀lẹ̀, sọ pé lérí búkùn ò sí, kò lè mi àmọ́dù ni. Sọ́rí àwọn ẹ̀dá kan máa ń sọ wípé bísínẹ́sì àwọn ò lọ dáadáa. Ìwọ obìnrin o lè ṣe fún ọkọ rẹ, ọkọ lè ṣe fún ìyàwó ẹ̀, iṣẹ́ yìí ó kéré lójú, àmọ́ ẹ mọ̀ wípé àṣírí bẹ. Ọlọ́run ọba Ọlọ́run ọba sọ pé ẹ̀dá tí ò bá ti kọ ìgbìyànjú dandan náà ni kó rọ́nà àbáyọ sínú ilé ayé rẹ̀ àti débi oríire ò easy. Ìwọ tọ́mọ aráyé ti fi ẹ̀gbin sí lára tó ṣe gbogbo ibi tó bá dé bísínẹ́sì ò lọ dáadáa mọ́, tó dẹ̀ ṣe pé ìwọ ni wọ́n ń wò gẹ́gẹ́ bí ológun ọmọ nínú fámílì. Sórí gbogbo owó tó nà síṣẹ́ ìpápátá kọ ná 5,000 naira. Ẹgẹ́ ti báyìí. Ṣé rí tẹ bá lo iṣẹ́ yìí, ẹ rí gbígbà àdúrà Ọlọ́run nínú ìpè àbádùá, ẹ fi ránṣẹ́ sí mi. Ṣẹ́gẹ́ ti báyìí. Ẹ̀yin náà mọ̀ wípé mi ju ìrọ́lẹ̀lẹ̀ tí n bá ṣiṣẹ́ fún yàn, mo máa ń fún yàn níṣẹ́ tán ni. Ẹgẹ́ ti báyìí. Mi ní fún yín níṣẹ́ pé kẹ́ wá gbà pé lórí WhatsApp. Ṣẹ́gẹ́ ti báyìí. Iṣẹ́ yẹn ẹ lọ bá mi wá eérú àrò. Sórí ìwọ tó bá rí iṣẹ́ yìí ṣe, yálà o submit passport rẹ ni o, òun wá promotion lẹ́nu iṣẹ́ ni o, òun wá ìwé ìgbélú ni o, ẹni iṣẹ́kíṣẹ́ ọjọ́ ọmọ kan tí ọjọ́ ọmọ orí ìlà ni tó ṣe pé ń tẹ fóònù tó ń sọ pé oníbàárà rẹ kò bọ́ sọ̀rọ̀ mọ́, kò ṣe kínní. Ẹ̀gbin ara rẹ náà lọ́ fi wo ẹ̀gbin ara rẹ dànù. Sórí nǹkan tó lọ lè wá ó pọ̀. Irú àrò ẹ̀yin tẹ́ bá kí ń dáná igi, o lè lọ ra èédú ṣàkó kó fi iná sí kó sọ di eérú. Tó bá ti wá di àárọ̀ kùtùkùtù, ò ní jẹ́ kí ìdú wà ń bẹ̀. Eérú àrò yẹn nìkan ẹ wàá mú eérú àrò yẹn, ẹ dà sínú ike kan, ẹ tẹ fáìgì ògbè sí, ẹ wá ṣe àdúrà gbogbo ìkórìíra tí ò bá wù kọ́ ọmọ aráyé ti gbé sí yín lára. Ẹ wá ṣe àdúrà ìkórìíra tí ò bá wù kọ́ ọmọ aráyé ti gbé sí yín lára. Ẹ ṣe àdúrà owó ńláńlá kọ́nà ó ṣí nídìí iṣẹ́ yín. Iṣẹ́ yìí máa gbóná o. Ṣé tẹ́ bá ti ṣe báyìí, ẹ wá mú iṣẹ́ yẹn, ẹ wá pò mọ́ ọṣẹ dúdú. Ẹ̀yin tẹ́ lódó kékeré yẹn, ẹ gún mú ọṣẹ dúdú yẹn kó rí lẹ́bẹ́lẹ́bẹ́. Ẹ̀yin tẹ́ kí ń lo ọṣẹ dúdú, ẹ lè lo ọṣẹ àgànyàn, ọṣẹ funfun yẹn kẹ́ gún mọ́ lẹ́bẹ́lẹ́bẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa ní ọṣẹ dúdú ò ṣiṣẹ́ lára mi, kò ṣiṣẹ́ lára mi. Ẹ bá ilé yìí tó bá ẹlẹ́dàá yín ṣiṣẹ́, ẹ tí ì bá pàdé ni. Ṣẹ́rógùn tí mò ń sọ fún yín, yálà wọ́tọ̀ ń wá promotion lẹ́nu iṣẹ́, bá ń dán iṣẹ́ yìí wò. Ọmọ pé 2 mẹ́ta lògùn tó bá jẹ́ àpọ̀jù oògùn àgúnmu ni mo ti máa ń sọ fún yín. Kìí ṣe ká kówó rere ká lọ kówó ra lékulẹ́já 1 million 2 million. O lè ṣe kó mọ̀ ríṣẹ́ rẹ̀. Ìkàntẹ́ lòmíì nídìí láyé, ìtúwọ́ ló nídìí. Tọ́mọ aráyé máa rò pé tí ó mọ̀ wò pé wọ́n máa rò pé bá ṣe ló sóògùn owó. Òun gan wà máa jẹ́rìí sọ́rọ̀ ilé ayé rẹ̀ pé so gbogbo ọ̀rọ̀ lọ́rọ̀ tóun náà máa ń sọ ń gbà yẹn wípé lágbájá ìógùn owó ló ṣe. Àṣé bó ṣe máa ń rí leléyìí tí tòun náà ń rò léni. Ṣẹ́gẹ́ ti báyìí. Tó bá ṣiṣẹ́ yìí, sórí tó bá ti wá ṣe máa ń báwo lọ́ ṣe lò. Wò ó, tó bá gbọ́n dáadáa o lè sí ọṣẹ yẹn kó pọ̀ sínú ilé. Ó ti tú ọwọ́ ẹ̀, ọ̀ nídìí oṣólẹ̀ kankan, ọ̀ nídìí pé ọ̀nlọ́njú ẹ̀bù kankan. Ṣègbásà èyí ti tú ọ. Ẹgẹ́ ti báyìí. Gbogbo yín tẹ́lẹ̀ máa ń fún mi ní owó òjẹ́gùn, tẹ́ máa ń tẹ 5,000 naira sí mi, tẹ́ máa ń béèrè àká nọ́mbà mi lórí WhatsApp mi. Ijó mọ̀ bíjó fún yín, ayọ̀ mọ̀ báyọ̀ fún yín lágbára Ọlọ́run.
gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń lù yóò máa jẹ́ fún yín, eré yín ò ní burú. Ẹgẹ́ ti máa yín ẹ̀yin tẹ́yin náà máa ń ṣe tẹ̀sí ń bá ń bẹ́ẹ̀ tẹ̀sí lérò pé kẹ́ bùn mí kankan àdúrà tí yín náà ó máa gbà, eré yín ò ní burú bí eégún tí ń lé wèrè. Ìyá àdúrà yín náà dùn lẹ́nu mi náà ni, bọ̀ tó bá ṣe pé pè ní ìnífẹ́ ọ̀kan pé méjì. Ẹgẹ́ ti máa yín bó lọ́ ṣe wá ṣe sọ́dọ̀ ní tó bá fẹ́ ṣiṣẹ́ yìí fún rí pọ̀ gbowó gidi lọ́wọ́ rẹ̀, nítorí yóò rí ìjẹ́rìísí Ọlọ́run, yóò rí gbígbà àdúrà ń bíbẹ̀. Ẹgẹ́ ti máa ẹ wà á mú ìtọ̀ tẹ bá ti tọ̀ ní ìdájí, sẹ́wọ̀n pé ìtọ̀dájí máa ń pọ̀ gidi. Sẹ́yìn tó bá ti wá di ìdájí kùtùkùtù tẹ̀ sọ̀rọ̀ sẹ́ni kankan, ẹ bọ́ sí bedroom, ẹ bu ọṣẹ yẹn díẹ̀ sórí kẹ̀kẹ́, ẹ wá tọ gbogbo ìtọ̀ ìdí yín tẹ́ ti tọ̀ yẹn, tẹ́ ti tọ̀ sínú ike kan, ẹ wá gbé omi ìwẹ̀, ẹ da ìtọ̀ yẹn dá sí orí yín, kẹ́ fi po gbogbo ara yín mọ́, gbogbo fúrọ̀ rẹ, gbogbo bí lágbólagbó bí ẹpọn rẹ. Ọ̀gá ti báyìí, ọ fi ìtọ̀ yẹn po títí dí ẹsẹ̀ rẹ. Ọ̀gá ti báyìí, torí tó bá ti fi po báyìí, ọṣẹ yẹn ọ wá gbé lérí rẹ, ọ wá bu omi ìwẹ̀, ọ bu sórí ọmọ ìwẹ̀ pé gbogbo ègúnkégún ìwọ̀sí tí ọmọ aráyé ẹ̀gbin tọmọ aráyé ti fi gba àlùbáríkà ara mi, Olódùmarè má ṣàwá jẹ́ kó padà wá, kí ọ̀nà ṣí fún mi nídìí iṣẹ́ mi, kí n máa ríṣẹ́ gbà lọ́tún, kí n máa ríṣẹ́ gbà, kí n máa rí kọ́ńtrátì. Ìkan tó sàmọ̀ wípé òdìdí lo iṣẹ́ yẹn fún, ẹ lo iṣẹ́ yẹn wò nínú oṣù yìí, oṣù tuntun tá ẹ̀ṣẹ̀ bọ́ sí, inú oṣù tuntun tá ẹ̀ṣẹ̀ bọ́ sí, bóyá àdúrà máa kún orí ẹ̀yin kan ibi tó bá fẹ́ mọ̀ pé fẹ́ máa múnú mi dùn, ẹ máa comment, ẹ máa share sí àwọn others, ẹ máa share, ẹ lè share, èèyàn kan lè share sí èèyàn bíi 10, èèyàn 30, èèyàn 50. Ẹgẹ́ ti báyìí bá ṣe nífẹ̀ẹ́ amọ́dù sí ni, ẹ nílò lásán yóò máa jẹ́ fún yín láṣẹ Èdùmàrè. Kò wá sí ọjọ́ tẹ̀lé wẹ ọṣẹ yìí, kò sí ọjọ́ tẹ̀lé wẹ. Nọ́mbà mi ò yí padà, 090 38 54 25 98, WhatsApp nọ́mbà mi nìyẹn. Àwọn ṣẹ́ ń bẹ lóríṣiríṣi tó jẹ́ iṣẹ́ ìtúsílẹ̀ lóríṣiríṣi tó jẹ́ àwọn nǹkan ìyàlẹ́nu ayé. Kò dìgbà tẹ́ bá tó lo pátì ara èèyàn, kò dìgbà tẹ́ bá tó lo orí, kò dìgbà tẹ́ bá tó lo apá, kò dìgbà tẹ́ bá tó lo ẹsẹ̀. Gbogbo àwọn wọ̀nyẹn wọ́n máa ní ewu fún yàn. Tẹ́ bá tẹ̀ tí ríṣẹ́ tó máa ti ń sọ pé òun lò ó ní ètùtù, gbà wípé mi rí òde. Ẹgẹ́ ti máa yẹn àdúrà yín ó gbà, wèrè ò ní ká pátá yín, eré yín ò ní burú bí eégún tí ń lé wèrè. Ẹ lo iṣẹ́ yẹn, kẹ́ wá jẹ́rìí sí Ọlọ́run bá lára rẹ̀, kẹ́ wá mọ̀ wípé amọ́dù yìí o, àtọdún kẹfà tá a ti ń fọ́lú ẹ̀, kò fún wa nírọ́rí, kò ṣiṣẹ́ rẹ̀ rí ká mọ̀ bàbẹ́. Ẹ bá mi jẹ̀yẹn lọ ná, ń bọ̀ wá yín tí ì dé.